Ẹ kú dédé àsìkò yín gbogbo ibi tí ẹ ti ń gbọ́ mi. Ẹ jẹ́ kí a gbàdúrà. Bàbá wa àti Ọlọ́run wa, dúpẹ́ fún àánú àti ojú rere tí a rí gbà. A dúpẹ́ tí ẹ mú wa wà láàyè, mú wa wà láàyè tí ó dára. Ọ̀pọ̀ òjò rọ̀ lẹ fi mú, ṣùgbọ́n ẹ fi àánú dá wa sí. Ẹ fi àánú pa wá mọ́. A fi ògo àti ìyìn fún orúkọ yín. A dúpẹ́ nítorí pé ẹ̀yin ni ẹ pè wá sí ìpè ọlá, ìpè ògo, ìpè tí ó ní àlàáfíà, tí ó sì ní ìbàlẹ̀ ọkàn. Ògo ni fún orúkọ yín. Ọ̀rọ̀ náà tí a gbọ́ lónìí, bó bá gbé tí ọ̀tún wa wọlé, kó má gbé àtòsí jáde, kó ṣe ayé àti ọkàn wa ní rere, kí a sì jẹ́ olùṣọ́ ọ̀rọ̀ náà. Nítorí tí a gbàdúrà lórúkọ Jésù Olúwa wa. Àmín, àmín ní orúkọ Jésù. Ìwé ọ̀run ṣíṣí tí a ti ọwọ́ olùṣọ́ àgùntàn Enoch Adeboye kọ. Èní ọjọ́ ìṣẹ́gun, ọjọ́ 22 oṣù kẹjọ. Àkòrí tí a ó gbéyẹ̀wò sọ wípé nígbà tí Ọlọ́run bá pè ọ́, apá kejì. Nígbà tí Ọlọ́run bá pè ọ́, apá kejì. Nígbà tí a ó mú àkọ́sórí wa nínú ìwé Tímótì kejì orí ìkíní ẹsẹ̀ ìkẹsàn. Ìwé Tímótì kejì orí ìkíní ẹsẹ̀ ìkẹsàn tí ó kà báyìí pé ẹni tí ó gbà wá là, tí ó sì fi ìpè mímọ́ pè wá, kì í ṣe gẹ́gẹ́ bí iṣẹ́ wa o, ṣùgbọ́n gẹ́gẹ́ bí ìpinnu àti oore ọ̀fẹ́ tirẹ̀ tí ó fi fún wa nínú Jésù Kristi láti ayérayé. Nígbà tí a ó mú Bíbélì kíkà wa nínú ìwé Pétérù kínní orí ìkẹrin ẹsẹ̀ ìkeje títí dé ẹsẹ̀ ìkọkànlá. Pétérù kínní orí ìkẹrin ẹsẹ̀ ìkeje títí dé ẹsẹ̀ ìkọkànlá tí ó kà báyìí pé ṣùgbọ́n òpin ohun gbogbo kù sí dẹ̀dẹ̀ o. Nítorí náà kí ẹ̀yin kí ó wà ní àìrékọjá, kí ẹ sì máa ṣọ́ra nínú àdúrà. Ju gbogbo rẹ̀ lọ o, ẹ ní ìfẹ́ tí ó gbóná láàrin ara yín, nítorí ìfẹ́ ní ń bo gbogbo ọ̀pọ̀lọpọ̀ ẹ̀ṣẹ̀ mọ́lẹ̀. Ẹ máa ṣe ara yín ní àlejò láìsí ìkùnsínú. Bí olúkúlùkù yín ti rí ẹ̀bùn gbà, bẹ́ẹ̀ ni kí ó máa ṣe ìpínfúnni rẹ̀ láàrin ara yín bí ìríjú rere ti onírúurú oore ọ̀fẹ́ Ọlọ́run. Bí ẹnikẹ́ni bá ń sọ̀rọ̀, kí ó máa sọ bí ọ̀rọ̀ Ọlọ́run. Bí ẹnikẹ́ni bá ń ṣe iṣẹ́ ìránṣẹ́, kí ó ṣe é bí agbára tí Ọlọ́run fi fún, kí a lè máa yin Ọlọ́run lógo ní ohun gbogbo nípa Jésù Kristi, ẹni tí ògo àti ìjọba wà fún láé àti láéláé. Àmín. Wàyí ẹ jẹ́ ká tẹ́tí bẹ̀lẹ̀ jẹ́ láti gbọ́ ohun tí olùṣọ́ àgùntàn ní fún wa ní èní ọjọ́ ìṣẹ́gun. Lẹ́yìn tí Ọlọ́run ti pè ọ́ sí ìgbàlà, ìpè tó kàn ní kí o darapọ̀ mọ́ ọ láti ra aráyé padà. Nígbà yìí o gbọ́dọ̀ kíyèsí pé kì í pe àwọn ènìyàn láti pẹpẹ nìkan, ṣùgbọ́n láti gbogbo ẹ̀ka ayé láti sìn ín. Òun ní ìkápá oríṣiríṣi. Fún àpẹẹrẹ, ó lè pe àwọn kan láti darapọ̀ mọ́ òun ní ìlànà ìmọ̀ ẹ̀rọ, nítorí ó fẹ́ lo ìmọ̀ ẹ̀rọ gẹ́gẹ́ bí ohun èlò láti dé ọ̀dọ̀ àwọn tí kò tíì ní ìgbàlà. Ìpinnu rẹ̀ ju ti pẹpẹ lọ. Kódà nínú ayé àwọn ènìyàn lójoojúmọ́, Ọlọ́run kì í ṣe Ọlọ́run ọjọ́ ìsinmi sí ọjọ́ ìsinmi. Ọlọ́run ni ó jẹ́ ní gbogbo ọjọ́. Kì í ṣe Ọlọ́run ọjọ́ ìsinmi sí ọjọ́ ìsinmi nìkan, ṣùgbọ́n ó jẹ́ Ọlọ́run ní gbogbo ọjọ́. Nítorí náà ó ń lo àwọn ènìyàn láti mú èròǹgbà rẹ̀ ṣẹ lójoojúmọ́. Àwọn olùṣọ́ àgùntàn nìkan kọ́ ló ń lò ní ètò. Àwọn nìkan kọ́ ni ó ń lò láti jẹ́ ohun èlò ní ọwọ́ Ọlọ́run. Níwọ̀n ìgbà tí o bá ti di àtúnbí, yálà o wà nínú kátàkárà, àbí o wà nínú ìdánilárayá, tàbí nínú oge ṣíṣe, Ọlọ́run lè lò ọ́ ní ẹ̀ka náà láti fi ìdí ìfẹ́ rẹ̀ múlẹ̀ àti kí ìfẹ́ rẹ̀ kí ó ṣẹ. Ó sọ nínú ìwé Kólóṣè orí ìkẹta ẹsẹ̀ ìkẹtàdínlógún, ohunkóhun tí ẹ̀yin bá ń ṣe ní ọ̀rọ̀ tàbí ní ìṣe, ẹ máa ṣe gbogbo wọn ní orúkọ Jésù Olúwa. Ẹ máa fi ọpẹ́ fún Ọlọ́run Bàbá nípasẹ̀ rẹ̀. Nítorí náà ohunkóhun tó jẹ́ tí òun ṣe, rí dájú pé òun ṣe ní orúkọ Jésù Kristi. Nígbà tí o bá ṣe nǹkan ní orúkọ ẹnìkan, ó túmọ̀ sí pé kì í ṣe ìwọ, bí kò ṣe ẹni tí òun ṣojú ló ń ṣe é ní orúkọ rẹ̀. Ní ọ̀nà mìíràn, nígbà tí Ọlọ́run bá pè ọ́ sí ẹ̀ka iṣẹ́ kan, kì í ṣe kí o lọ ibẹ̀ lọ ṣe ìfẹ́ ti ara rẹ,
bí kò ṣe èròǹgbà rẹ̀ tí ó wà nílẹ̀. Ohun gbogbo tí òun ṣe nígbà tí ó pè ọ́ ni kí o darapọ̀ mọ́ ọ láti mú wá sí ìmúṣẹ nígbà náà. Nígbà tí ó bá rí i pé òun fà ọ́ láti ṣiṣẹ́ fún òun ní ẹ̀ka ààyè tí o wà, o gbọ́dọ̀ bi í léèrè ohun tí èròǹgbà rẹ̀ jẹ́ nípa ohun tí o fẹ́ ṣe. Ohun gbogbo tí òun ṣe gbọ́dọ̀ wà ní ìbámu pẹ̀lú èròǹgbà rẹ̀. O tún gbọ́dọ̀ mọ̀ pé aṣojú rẹ̀ ni ọ́ ní gbogbo ibi tí o wà. O kò sì gbọ́dọ̀ ṣe ohun tí òun tìkálára rẹ̀ kò ní ṣe. Gẹ́gẹ́ bí èrè fún ìdáhùn sí ìpè láti ṣiṣẹ́ pẹ̀lú rẹ̀ nínú iṣẹ́ ìràpadà rẹ̀ nínú ayé, Ọlọ́run rí i dájú pé ohun gbogbo ṣiṣẹ́ pọ̀ fún rere rẹ̀. Àwa sì mọ̀ pé ohun gbogbo ni ó ń ṣiṣẹ́ pọ̀ sí rere fún àwọn tí ó fẹ́ Ọlọ́run, àní fún àwa tí à ń pè é gẹ́gẹ́ bí ìpinnu rẹ̀. Ní kété tí ó bá ti pè ọ́ gẹ́gẹ́ bí ìfẹ́ rẹ̀ tí o sì dáhùn ìpè náà, ohun gbogbo yóò sì bẹ̀rẹ̀ sí ní ṣiṣẹ́ pọ̀ fún rere rẹ. Kókó ọ̀rọ̀: Ọlọ́run pè ọ́ sí ilé iṣẹ́ náà láti ṣe ìfẹ́ rẹ̀, ṣe aṣojú rẹ̀ dáradára. Ọlọ́run pè ọ́ sí gbogbo ìpele, gbogbo ibi tí o wà láti ṣe ìfẹ́ rẹ̀. Ṣe aṣojú Ọlọ́run dáradára ní gbogbo ibikíbi tí o bá ti bá ara rẹ. Kì í dùn kó pọ̀ sókè lọ́bẹ̀ oge. Olúwàbùkọ́lá aya kó ni ó ka òun sí ìṣe ní nígbà tí àwọn máa pàdé ní ọ̀la. Ìpàdé wa bí oyin. Ó dàbọ̀.